Asọ́dọ̀tí lọ́jọ́ sí aníkáfomi fọ̀ọ́nù kó lè mọ́. Omi dọ̀tí aníkásọ álọ́ọ̀mù sí. Álọ́ọ̀mù ti padà dọ̀tí àtúnpadà fásọnà nù. Àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ ṣe wàásù fún kí wọ́n gbọ́, gbogbo wọn pátápátá wá tún padà dẹni tí ń kọ́ yín láti ṣe. Ọ̀gá ojúgbà mi ti fẹ́yìn àfáà wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò jíṣẹ́ Elédùmarè mọ́. Bloggers lẹ̀ ń bá ká, monetization lẹ̀ ń wá káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ àwọn òjíṣẹ́ Èdùmàrè. Ó ga wàásù wákàtí 2-3 lórí afẹ́fẹ́ ká má rọ́gbọ́n kankan. Ó ga ó tì mí lójú gbà. Ẹ jẹ́ lọ wá kan ṣe. Èyí tó bá yẹ kó padà sílé kéwú kó tètè padà, kò tí ì tá àfáà ṣe. Àwọn èyí tí wọ́n sì rò pa wọn ti kéwú tí gbéraga ò jẹ́ gbádùn kọ́ kí wọ́n lọ ṣe wọ̀. Iṣẹ́ Olúwa ni ẹ jẹ́, ìmọ̀ tẹ́ ẹ mọ̀ ẹ fi tójú ọ̀nà ànábì ṣe ni. Ẹ yéé ṣe tí ó mọ̀ tini lójú ká ohun tẹ́ ẹ gbé wọ̀ yóò tọ̀nà.